kì í ṣe ìròyìn mọ́ wípé ìjà burúkú ti bẹ́ sílẹ̀ láàrin aṣíwájú àwọn olórin fújì lórílẹ̀‐èdè yìí ni tó tún jẹ́ máyégún ilẹ̀ yorùbá àti olórí ọmọ ọba akilẹ̀ ilẹ̀ ìjẹ̀bú ní ìpínlẹ̀ ògùn ìyún alhaji wasiu ayinde marshal àti onílù ẹ̀ ọ̀gbẹ́ni kúnlé àyànlọ́wọ́ lórí ẹ̀sùn burúkú tí kúnlé àyànlọ́wọ́ fi kàn wasiu ayinde wípé kì í tọ́jú àwọn ọmọlẹ́yìn ẹ̀ bí ẹrú ló ṣe ń ṣe àwọn àti pé láàrin ọdún 32 years tó ń lò lẹ́yìn ẹ̀ òun kò gbé nǹkan rẹ̀ ṣe èyí tí Wasiu Ayinde ti fèsì fún rẹ̀ pé irọ́ ló ń pa àti pé ó fẹ́ bọ̀ ọ́n lórúkọ jẹ́. ṣá o Asẹ́yìn ìyẹn ọba ìlú Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kábíyèsí ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Àjìrọ̀tútù Adéyẹrí kẹta ó mà ti dá sí ọ̀rọ̀ ìjà yìí bẹ́ẹ̀ ló ti ní kí àwọn méjèèjì kan gba àlàáfíà láàyè ẹnikẹ́ni kò sì tún gbọ́dọ̀ búra wọn tàbí sọ̀rọ̀ àbùkù mọ́. àsìkò tí Kúnlé Àyànlọ́wọ́ tó ṣàbẹ̀wò sí kábíyèsí láàfin ìgbà tí kábíyèsí ránṣẹ́ pé lórí ọ̀rọ̀ ìjà náà ìní kábíyèsí báwọn oníròyìn sọ̀rọ̀ pé òun ti pàṣẹ fún Kúnlé Àyànlọ́wọ́ wípé kò gbọdọ̀ tún sọ̀rọ̀ kankan nípa Wasiu Ayinde mọ́ ìyẹn ọ̀rọ̀ àbùkù tàbí ọ̀rọ̀ tí ó lè yẹ̀yẹ́ ọkùnrin náà tó sì ní òun ti ránṣẹ́ sí Wasiu Ayinde báyìí náà pé kó yọjú sóun láàfin o káwọn bá a sọ̀rọ̀ ká sì jẹ́ kí ogun sinmi kan parí ìjà náà nítorí wípé òun kò lè wà kóun jẹ́ àgbà kóun wà lọ́jà kó lè ọmọ tuntun wá wọ́ nítorí pé báwọn méjèèjì bí wọ́n ṣe ń kọlu ara wọn tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn ètò ti di táwọn èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ tí lórí ẹ̀rọ ayélujára kì í ṣe tó dùn mọ́ òun nínú rárá ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ní wàá máa ṣírí ìdí tí kábíyèsí tó fi gbé ìgbésẹ̀ yìí láti ìlú Ìsẹ́yìn lọ́hùn ìdí tí kábíyèsí lòun fi gbé ìgbésẹ̀ àlàáfíà yìí ni bó ṣe jẹ́ wípé ó ní ọmọ ìlú Adó Àwáyè ìyún ìlú tó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ìsẹ́yìn tó súnmọ́ ìlú Ìsẹ́yìn òní ni Kúnlé Àyànlọ́wọ́ jẹ́ òní bàbá wò ó bí ìgbàpọ̀ màálù Ìsẹ́yìn gan náà ni ọkùnrin náà fẹ́ jẹ́ àti pé bí ọmọ òun ló ṣe jẹ́ òun kò sì ní máa wò níran kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí i òní bàbá tó wò lọ́nà kejì àṣírí mìíràn tó wà lédè tóun fi gbé ìgbésẹ̀ àlàáfíà ni wípé àná àwọn ni Wasiu Ayinde nítorí pé ó fẹ́ ọ̀kan lára àwọn ọmọ bíbí ìlú Ìsẹ́yìn ó ní ìdí èyí nínú òun fi gbé ìgbésẹ̀ ìpè lọ́nà kan tàbí méjì Wasiu Ayinde àti Ṣẹ̀fíù ìyún àti Kúnlé Àyànlọ́wọ́ nílùú ẹ̀ àwọn méjèèjì ni wọ́n fẹ́ tàn mọ́ ìlú Ìsẹ́yìn àti pé gẹ́gẹ́ bí Asẹ́yìn èèyàn ọba ìlú Ìsẹ́yìn òun kò gbọdọ̀ wòran òun sì gbọdọ̀ parí ẹ̀. nínú ọ̀rọ̀ ẹ̀ Kúnlé Àyànlọ́wọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ó ní ìgbésẹ̀ tí kábíyèsí gbé ìgbésẹ̀ bàbá ni àti ìgbésẹ̀ àlàáfíà tó sì lóhùn ó jẹ́ lórí arífín o ó ní láti àsìkò ìlọ òun kò ní sọ kankan pa Wasiu Ayinde mọ́ ó ní dípò bẹ́ẹ̀ òun yóò kàn máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dúró tì òun látìgbà tí wọ́n ti tóun ti tú àṣírí Wasiu Ayinde èyí tó di ariwo ńlá sí ìgboro.